àbí wọ́n mú gbà bẹ́ẹ̀ kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ẹnikẹ́ni tó ṣàgbégbá àbí wọ́n bá ṣàgbégbá kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. síbẹ̀ ẹ̀ mọ̀ pé alágbégbá àwọn náà máa ń sọ kínní kan lẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ni òun náà lágbégbá àmọ́ máa ń tóbi jọ pẹ̀lẹ́ lọ òun náà kò fẹ́ fi wo ntọ́pamọ́ gẹ́gẹ́ bí àwọn tẹ̀sùbá náà ni agbégbá tí wọ́n nu táwọn bá sọ tẹ̀sùbá lẹ̀ wọ́n sọ agbégbá lẹ̀ nu bàbá alágbégbá òun náà sọ tiẹ̀ lẹ̀ yọ ọmọ wa òkú yóò ìfàfọ́rí o ìmọ̀jọ́tọ̀ fọ́rí rí irọ́ lásán so yọ ọmọ wa sọ yìí pé ẹni tó gba Ànábì sallallahu alaihi wasallam ẹni tó gba agbégbá gbọ́ ẹni tó ń ṣàgbégbá fúnra rẹ̀ àbí wọ́n ṣàgbégbá fún ọsọ agbégbá lẹ̀ fúnra rẹ̀ láti wo kílọ̀ lówì àbí wọ́n mú gba ẹni tí wọ́n bá fagbégbá rí gbọ́ kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ máa wo pápá àwọn màmá o ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti bà Islam yín jẹ́ o nítorí àjò ọmọ tẹ́ ń bá ká lórí irọ́ o ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ màmá wọn ni máa lọ ilé ológun o àbí ẹ̀kọ́ ló ti àbí àwọn kọ́ ni wọ́n máa lọ sọ́dọ̀ ológun àwọn nìyà ó pé torí ọmọ ẹ sì wá sí àṣewọ náà rọrùn wọ́n lọ gbogbo ilé ológun pátá porongodo kò lè dá fọ́ọ̀mù adúntọ́lọ̀ ńkọ́ ọ̀lẹ̀ lọ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ̀ tó ti bá tiẹ̀ jẹ́ látàrí tójúbọ lẹ́yìn tibẹ́yìn lẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí ni túmọ̀ borí rọ́tẹ́ fi sórí tí bá mi Islam lẹ pé kí lẹ̀ wọ́n wá lọ sílé ológun wọ́n tún fi borí rọ́ọ̀kan sórí wọ́n tún kọ̀kọ́ sí lára pé jẹ́ máa lọ́sẹ̀ láti báyìí ta ló ní ẹ dá alẹ̀ yóò tún gbé ìborí rọ́ọ̀n ó di ilé babaláwo alásàlátù kí lẹ gbójúlé la ilaha illallah la gbójúlé kí ló wá gbé yín délé babaláwo wọn là á jọ ọmọ náà ni á jọ ọmọ èwo tẹ kẹfẹ sórí bú rọrùn torí ọ̀dọ̀ wa àwọn ni máa lọlé ológun jù wàláhì àwọn ni máa lọlé ológun jù nítorí pé kò lè dá fọmọ wọn sì ń sàṣẹ wọn náà rọrùn torí délé kò lè jọkan nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ṣàgbégbá àbí wọn ṣàgbégbá fún aw tasahhara aw tusahhira lahu ẹni tó pidán àbí wọn bá ṣàṣìyàn wọn gan lọ́ọ́ máa ṣàṣìyàn ọwọ́ ṣàṣìyàn fúnra rẹ̀ àbí wọn náà lọ bẹ nìkan lọ́wọ́ ẹ̀ kọ́ mọ́ ṣàṣìyàn ó lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí èso lóògùn kójó yọ àwọn mùsùlùmí èso lóògùn wàhálà fani ọ àfàtò gbówó kí ni gbówó nù pé ọmọ kí ó kí ni jẹ́ gbówó nù pé ọmọ kí ó ṣé kí ó náà ní túmọ̀ sí pé èèyàn gbówó tó bá ọmọ kí ó sọ̀rọ̀ ká gbọ́ nítorí wọn ń pè ń kí ó nù ọwọ́ àlọ́ gbówó àti babaláwo ni ọ ajẹ́pọ̀ àfa ń bẹ yẹn túmọ̀ rẹ̀ ní kí ni babaláwo Nigeria Limited. torí di eléyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó pin dágidi ni wọn Ànábì ní kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn o kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn o ọ̀dọ̀ wa jama ká tún ẹ̀sìn wa ṣe ẹni tó gbọ́n ló máa ń túnra rẹ̀ ṣe kó tó di pé yóò dàbá ma ẹni tí kò gbọ́n rárá yóò ní òun fẹ́ rí bíi tí rí nígbà tó ń bá kú báwo ló ṣe máa rí fún un nínú sàárè òun ò rí bọ́dà ẹlòmínú ni Yorùbá tó máa sọ fún wa pé tí ó bá jẹ́ síyà tí wọ́n lọ́bùn jìyà tó ní kò sí wàhálà oníkálukú ní ọ̀dà tiẹ̀ jẹ́ tọ́ Ànábì sallallahu alayhi wa sallam ó ní la adwa wala tiyara wala hamma wala safar wala ghawl rawahu Ahmad wa Muslim. Ànábì ní la adwa kò sí àárẹ̀ kan kò sárùn kan tó máa ń tìka ara rẹ̀ ràn àyàfi kó ràn pẹ̀lú àṣẹ Ọlọ́run. tí obìnrin bá ṣe kí wọn. àrùn kan ṣèyàn àrùn tó máa ń ràn àrùn yẹn ò lè dáràn àyàfi kó jẹ́ pàṣẹ Ọlọ́run ń bẹ pẹ̀lú ẹ̀. bọ̀tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé kájókòó ká máa bá ká máa bá mutí o. akáni gbogbo ọwọ́ rẹ̀ ìní ń yọ ètútú yìí ojú gan ń yọ ètútú
kìí ṣe pin lásán àwọn àjọ jókòó ẹ̀wọ̀n àjọ exchange búrẹ́dì àti bọ́tà ẹ̀ńtọ́ exchange tea a'udhu billah ṣe bá nàbí sọ pé fir minal majdumi firaraka minal asad sá fún aka gẹ́gẹ́ bó ṣe ń sá fún kìnìún ṣùgbọ́n àrùn kan ò sí tó lè ti ká ara rẹ̀ ràn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wala tiyara kò sì sí nǹkan kan lásán tó lè dáfa burú séèyàn láì sáṣẹ Ọlọ́run ọba ń bẹ. irú ètò ẹ̀ máa ń sọ pé tó bá wọ ẹsẹ̀ oníjọ́ sátidé àbíjọ́ làrúbá àrísìkí rẹ̀ ń dínkù irọ́ lásán mo rò pé tí mo sábà bí irọ́ lásán rẹ̀ nísìn wala tiyara kọjá mọ́ kankan tọ́ntara rẹ jẹ wọ́n fẹ́ rajà lọ́dọ̀ rẹ ọ̀hún sọ pé ẹ dákun ẹ lọ fọ́ọ̀mù lówó kó mu wá fún mi lè fẹ́ nìkankan lówó wọ́n lọ́ gbowó tó o bá gbowó gba búrẹ́dì ẹ. torí gbàgbọ́ tiwọn ni pé tó o bá gbowó lọ́wọ́ rẹ directly òkùtẹ́ ọba òun inú gbígbọ́ wọn lásán gbọ́ nìyẹn. bákan náà ọṣẹ tí àwọn bá fi ń wẹ̀ tí àwọn bá fi ń fabọ́ ẹ gbọ́dọ̀ fi wẹ̀ irọ́ lásán ọṣẹ kọ́ lẹ́yìn. bákan náà kẹ̀kẹ́ tí àwọn fi ń wẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ fi wẹ̀ irọ́ lásán kò sí fẹ̀. bákan náà kẹmà sọ yìí pé ẹnìkan ló jí kò láàárọ̀ yìí ẹni àìjí kò ẹni àìjí rí tààlà àìjí kò tààlà àìjí rí irọ́ lásán ọmọ àwọn kámẹ́rà nulẹ̀ rẹ pé ta ni kọjá náà kò lè mẹ́ni tó fẹ́ lọ jí kò. so gbogbo eléyìí rubbish nonsense tí ọjà máa ń kankan ọ̀pọ̀ nu gbèsè ayé àwọn Yorùbá yìí ńlọbì kan kọsẹ̀ ẹ̀ lọ́wọ́ òde òní da lèmàdá ó lẹsẹ òsì ló ń kọ tẹbàtì wà kọsẹ̀ òsì òde òní dànù abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó gbogbo eléyìí irọ́ lásán tí Yorùbá ń bá ká nù irọ́ lásán eléyìí tí Yorùbá ń bá ká. Ànábì ní wàlá hàmà kò sì sí ẹyẹ kan tó ṣe pé tó bá bà lé orí òrùlé kan àmì ipá burú òsì onílé yẹn nù kò sẹ́yẹ náà bí ẹyẹ òwìwí torí gbàgbọ́ àwọn Lárúbáwá náà láyé jàhílíyà ó ní pé ẹyẹ òwìwí tó bá bà lélẹ̀ kan ó túmọ̀ sí ipá burú òsì onílé yẹn Yorùbá lẹ́vù náà nǹkan bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n ká ẹyẹ òwìwí lọ́dọ̀ Yorùbá ẹyẹ àjẹ́ nìyẹn tẹ́yẹ òwì tí ma sojú bí ojú èèyàn tó náà ma wò pé sóò ní sọ́ra rẹ̀ Yorùbá wà pé àjàjà káwọn òwúrọ̀ akọ́lé síbi sílẹ̀ nǹkan tó rọra ya níbi ilé yín hóò ilé àwọn àjẹ́ ní Yorùbá lẹ́wù tọ́ tí òwúrọ̀ bá bà lórí ilé yẹn kò bá jẹ́ funfun kò bá jẹ́ dúdú kò bá jẹ́ aláwọ̀ kunkun má dé Yorùbá mọ̀ pé wọ́n tún fọ bàbá ńlẹ̀ inú wọ́n tún fọ bàbá ńlẹ̀ wọ́n ti mú ẹ̀jẹ̀ rẹ̀ arábìnrin kò sí ẹyẹ kan tó ṣe pé bíbá rẹ̀ lórí òrùlé ilé kan ń ṣàpèjúwe pàbùrù ọ̀sẹ̀lẹ̀ sí ẹni tó nílé yẹn. wàlá sọfàr kò sì sí oṣù sọfàr kan tọ́já sábúrú ibi tá à ń lọ. torí gbàgbọ́ tiwọn ni pé anything tẹ́ bá ti lè ṣe lóṣù sọfàr kò ní yanjú sí rere. ẹ̀yin lẹ́yìn àwọn máa ba gbogbo nǹkan jẹ́ pẹ̀lú gbàgbọ́ òdodo tẹ́ni. torí Ibn Mas'ud radiyallahu anhu ó ní kò sẹ́nìkan nínú wa o àyàfi kírun nǹkan yìí ọ̀fẹ́ máa ṣe táwọn yẹn bá ti tó bá ti ń tẹnu mọ́ nǹkan pọ̀ jù yóò fẹ́ máa ṣe gbogbo èèyàn ọ wá ní ìbọ́lọ̀ wọn bá dúró lódodo lọ́lọ́run máa fi tì dànù èèyàn gbà pé oore ò lè wá láti ibi kankan àfi látọ̀dọ̀ Ọlọ́run aburú ò sì lè wá láti ibi kankan àfi látọ̀dọ̀ Ọlọ́run Allahumma la ya'ti bi khairin illa ant wa la yadfa'u sharra illa ant wa la hawla wa la quwwata illa billah ó wà nù hadith ṣùgbọ́n hadith náà ọ̀lẹ́ àdúrà yẹn pẹ́ máa fi ti irú àwọn nǹkan wọ̀nyí dànù ṣùgbọ́n àdìsí náà lẹ̀. wala qawl kò sì sí ìwìn kan ìwìn ara àwọn fámílì àlìjànú oní qawl ni Yorùbá máa pè ní ìwìn kò sì sí ìwìn kan tó lè dá faburú sẹ́yìn ẹ máa kà nínú àwọn àtàn Yorùbá yẹn kìnnì kan ògbójú ọdẹ nugbó kìnnì kankan ẹ máa kà ń bẹ̀ pé ìwìn olójú kan ìwìn olójú ń pàkọ́ ìwọ̀n ẹlẹ́sẹ̀ kan irọ́ lásán sóun rí ni síbẹ̀ ẹ̀ mọ̀ pé àlọ́ ni àlọ́ lásán torí rẹ̀ kò sí ìwọ̀n kan tó lè dá faburú sẹ́yìn dáadáa ọ̀dọ̀ ta ni ti máa wá Allah àìdáńkọ́ ọ̀dọ̀ Allah níta nàbí sallallahu alaihi wasallam fẹ́ ká gbọ́ yé ni o àjẹkóso sọ́fàr gbogbo tí wọ́n lọ́ ọmọ lẹ́sẹ̀ gbàdánù bọ́lọ̀ wọn bá wa dúró gbà pé dáadáa ò lè sí ọ
àfi kó tọ̀dọ̀ Ọlọ́run wa aburú kan sì lè sí ọ àfi tó bá tọ̀dọ̀ Ọlọ́run ọba wa k'Ọlọ́run jẹ́ kí dáadáa ó máa ṣe wá kó lè aburú jìnnà sí wa. lẹ́yìn oṣù Safar oṣù wo lọ́kàn jama Rabi'ul Awwal oṣù ńlá nìyẹn pàápàá lọ́dọ̀ àwọn aládàáda alẹ̀ mọ̀rọ̀kọ́ yìí náà ti gẹ̀ẹ́tì ẹ̀rí pé láti oṣù Rabi'ul Awwal náà ti máa lẹ̀ pósítà wọ́n wá lẹ̀ títí tọdún fi yípo tó wá bá Rabi'ul Awwal pósítà kínní fáwọn bíi anabi mi sallallahu alayhi wa sallam wọ́n á bí ẹnìkan pé ẹsẹ̀ mawlid ẹsẹ̀ lóṣù Rabi'ul Awwal ẹlòmíì tó kéde tiẹ̀ ní Rabi'u Thani ẹlòmíì gbé tiẹ̀ sí Jumadal Ula ẹlòmíì gbé tiẹ̀ sí Jumadal Akhira ẹlòmíì gbé tiẹ̀ sí Rajab ẹlòmíì Sha'ban ẹlòmíì Ramadan ẹlòmíì gbé tiẹ̀ sí Shawwal ẹlòmíì gbé tiẹ̀ sí Dhul-Qa'dah ẹlòmíì gbé tiẹ̀ sí Dhul-Hijjah kọ́dà ẹlòmíì gbé tiẹ̀ sí Muharram ẹlòmíì ní Safar wọ́n ní kò yé yín ni ẹ láyé wa wọ́n ní anabi dojúmọ́ la bì àbí òye wa dojúmọ́ la bì torí ẹ agbọ́dọ̀ máa ṣayẹyẹ pa bí lójoojúmọ́ ni ok round the clock ìlọ́jọ́ bí anabi sallallahu alayhi wa sallam torí ẹ oṣù yìí kò sí àkọọ́lẹ̀ kanu ṣẹ̀ríà ike sọ̀láàtù kan yàtọ̀ ẹ̀sìn nù ẹ̀ kò sí àkọọ́lẹ̀ nu ṣẹ̀ríà kan ó yàtọ̀ tẹ̀sìn nù rẹ̀ kò sí àkọọ́lẹ̀ kanu ṣẹ̀ríà pé ìjọsìn kan tó yàtọ̀ ẹ̀sìn nù ẹ̀ kò sí àkọọ́lẹ̀ nu ṣẹ̀ríà gbowó níná kan ó wà nu ṣẹ̀ríà tẹ̀sìn nù ẹ̀ sàrà kan tẹ̀sìn nù rẹ̀ kò sí àkọọ́lẹ̀ nu ṣẹ̀ríà kódà ṣẹ̀ríà ó sọ pé ọdún kan wà nù ẹ̀ sísè kan wà nù ẹ̀ ṣẹ̀ríà ó sọ bẹ́ẹ̀ ṣẹ̀ríà tí wọ́n sọ bẹ́ẹ̀ tọ́ ajẹ́ pé Rabi'ul Awwal ọmọpamọ́sẹ̀ kúrò nínú gbogbo tí wọ́n lọ́mọ gẹ́gẹ́ bí o ti ṣe sin tọ́kàn ìkókò pẹ̀lú ẹ̀jẹ̀ anabi Yusuf alayhi salam ẹ̀kọ́ àwọn ọmọ ìyá rẹ̀ parọ́ pé kòkò jẹ ìkókò gan wọn ò rí òun náà ò rí wọn tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wá sọ pé kòkò jẹ tọ́ ẹ̀rí pé tí Islam sọ pé àmọ́ ṣe tọ́jọ́ ọdún ọ̀nà lọ́jọ́ jùmọ̀ ọdún ọ̀sẹ̀ inú ọdún tí Islam mú wa Eidul Fitr àti Eidul Adha àwọn ọdún tiwa nù kò sí tàbí ṣùgbọ́n nínú nínú tàn oníkóso yìí ni wọ́n bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì tún dájú bákan náà pé ńgbà tá anabi kú inú oṣù yìí náà ló tún kú oṣù tá a bí ló kú lẹ́yìn ìgbà tó lóye ọdún tó lọ́wọ́ bá sọ pé ó lò láyé irú oṣù tí wọ́n bí náà ló kú sallallahu alayhi wa sallam ẹ̀yin tí wọ́n ń ṣe mọ́wúlìd tẹ́ ń ṣe àjọ̀dún ọjọ́ bíi ànábì sallallahu alayhi wa sallam tá a wéwéwé tẹ́ ká gidi hari ẹ̀ tún sọ fáwọn ọmọlẹ́yìn yín báwọn ti máa sọ pé ká má ṣe mọ́wúlìd àwọn ọ̀tá ànábì ni ẹ̀ rẹ́yìn ọ̀rẹ́ ànábì tó ṣe pé kò sí nǹkan ká tẹ̀fi tẹ̀lé tà ànábì sallallahu alayhi wa sallam tó fi dórí mọ́wúlìd àbí bọ́lá ti rí lákọọ́lẹ̀ pé ẹ máa ṣe mọ́wúlìd gbogbo tó sì jẹ́ súnà ẹ̀yẹ́ máa gbé wọn sórí òṣùwọ̀n ẹ̀ rí i pé wọ́n yé ṣe kankan bẹ́ẹ̀ olólùfẹ́ ànábì nufa kò fi nǹkan kan tẹ̀lé tà ànábì òní sì ń ṣàjọ̀dún ọjọ́ bíi ànábì wọn á ní ẹ̀rí tá à ń wá ti pé àti wá rí báyìí o ṣé téèyàn bá fẹ́ sẹ́sì ṣé ẹ̀rí lẹ́yìn ó ti kọ́kọ́ mọ̀ ni àbẹ́sì ni ó ti kọ́kọ́ síwájú èwo ni ó síwájú ẹ̀rí ló yẹ kó síwájú wọn là ti rẹ́rìí báyìí táàfin máa pa wọn lẹ́nu mọ́ ẹmu wa bó ń bá dàbí pláyà táàfin mú àwọn èèyàn lẹ́nu dákẹ́ wọn ni qul bi fadlillah wa bi rahmatihi fa bi dhalika falyafrahu sẹ́ẹ̀rì mọ́lídùú ẹ lọ tuntun tira wò nígbà tí èsì pa ànàláyà sọ̀kalẹ̀ tí èsì jẹta ó lẹ́yìn ṣe wá síwájú àwọn sàhábà ń di àgbọ́yé tí ò wúlò yìí torí tó bá wúlò àwọn sàhábà bá ti gbọ́ yìí ṣáájú tì yín iná ló ṣe jẹ́ pé kéèyàn kọ́kọ́ ka kí ó kó yé dáadáa kó tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ torí tí ó bá yé dáadáa yóò ṣì àwọn èèyàn lọ́nà bàjẹ́ ẹ̀yin sì ti mà kí ṣe gbogbo ẹni tó bá sọ̀sọ̀kúsọ nígbà tí ó mà tó padà mà ní máa kó jẹ
àti pé possibility àti mọ̀ tún sí fọ́pọ̀lọpọ̀ torí àwọn lásìkò tí wọ́n fi lè wá mà wọ́n ti pè ń sheikh àbẹ́ ẹ̀kọ́ ni onílà majala idhan lilistizadati fil ilm kò sí àǹfààní kó wọ́n tún máa wá mà mọ́ ó ti di kíni sheikh láì mà pé nílẹ̀ Yemen kẹ́tẹ́kẹ́tẹ́ gan wọ́n ń pè ní sheikh torí de eléyìí báyìí níbo láyà yẹn tí wàá tọ́ka sí mọ́lid àwa wíìtẹ̀ wọn ya fọ́tò ká fọ́tò táwọn ibi tún pèlè wọ̀ wọ́n tún máa lẹ̀ ká ẹlòmíì láwọn ní rẹ̀ gan fọ́tò ò lè gbé tán níbi tí wọ́n ti ń polongo mọ́lid yìí báyìí wọ́n tún wá lọ hàn àwọn orin irọ́ kan gòlù gbogbo gòlù ló kúnú ẹ̀ wọ́n máa yin irọ́ torí pé ẹni tí wọ́n yin tó bá gbé lórí òṣùwọ̀n laysa bi shay Ibn Taymiyyah ni wa ma laysa bi shay laysa bi shay ẹjẹ ọjà máa ń kankan wọ́n tún máa yin irun kan ò ṣèèṣì dúró lágbọ̀n ẹlòmíì rí torí tó bá ta fẹlẹfẹlẹ ń bẹ wọ́n ni mo rò pé yẹ òun náà sì lólùfẹ́ ànábì tí ń sọjọ́ bí ànábì ẹ̀wù ẹlòmíì ti tó láti máa gbá títì gbogbo àwọn tí wọ́n máa gbà pé ẹgbá títì wọn náfìlà lásán ní lùmí torí àwọn jẹ́ wù wọ́n ń wọlé o àwọn gan ti tó gbá títì àwọn náà sì lólùfẹ́ ànábì tí ń ṣayẹyẹ ọjọ́ bí ànábì ìjà tó yìí bá yé wa kí ló dé tẹ̀ ń dunnú pẹ̀lú pé wọ́n bí ànábì lóṣù Rabi'il Awwal tẹ̀sí máa banújẹ́ kóṣù yìí náà ló kù ṣé ìbànújẹ́ ló yẹ jù ní ìsìn ni àbídùn ẹ bá ní dáhùn rẹ̀ Al-Imam Ibn Kathir nínú tírà rẹ̀ Al-Bidaya wan-Nihaya òun ló ń sọ báyẹn ó nígbà tó jẹ́ kóṣù yìí náà tí wọ́n bí ló kù ṣé ìdùnnú ẹ ká máa dunnú ni àbí ìbànújẹ́ ìbànújẹ́ ló yẹ wà torí pé kò sí mùsíbà tó ṣe àwa mùsùlùmí tó tó mùsíbà kú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tá a bá ti wá mọ̀ pé mùsíbà ikú ànábì sallallahu alayhi wa sallam ó ju gbogbo mùsíbà lọ ìdínú tó bá sọ pé bàbá rẹ kú ọwọ́ ń gbára dálẹ̀ ń sèkínní mọ́tò kó bá bàbá torí innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi wọ́n máa fi àjòkú lórí ẹkún táwọn fámìlì rẹ̀ ń sunlé lórí tọ́ mọ́kò bá bàbá àwọn aràn létí pé láàrin ikú bàbá rẹ̀ àti ikú ànábì sallallahu alaihi wasallam èwo ló ga jù ànábì aṣíwájú gbogbo ọmọ ànábì ádámà ikú rẹ̀ ló ga jù ok eléyìí ṣé kò ti tó láti mọ ikú gbogbo mùsíbà mi tó bá ṣe wá lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam jẹ́lẹ̀ nǹkan kan lásán wàláhì bẹ́ẹ̀ ni kò síbi ìbànújẹ́ náà ṣètò tó bá rántí ikú ànábì sallallahu alaihi wasallam ara rẹ̀ ó balẹ̀ ṣé ìbànújẹ́ pé ànábì kú ńlọ yẹ wá lóṣù yìí ni àbí ìdùnnú pé wọ́n bí ànábì lóṣù yìí ẹ dákun ẹ rò ok tó bá jẹ́ ìbànújẹ́ rẹ̀ náà ó tún yẹ ká dá déètì sí pé à ń ṣe ọ̀fọ̀ kú ànábì o rárá o kò sí tó tún jọ bẹ́ẹ̀ ńgbà tí èsì pa lórí lọ́wọ́ ńgbà tá èsì jòkújòkú so gbogbo eléyẹn táwọn èèyàn ń ṣe ló kọ́ pé àwọn fẹ́ràn ànábì wàláhì àmì pé wọn ò fẹ́ràn ànábì àmì pé wọn ò fẹ́ràn ànábì ni sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ bídíà táwọn èèyàn máa ṣe lóṣù yìí a sì máa ń gbé mọ́lìd kò sẹ́rì kankan ò lè rẹ́rì kan mú wá fún àwọn ahlul qurunil mufaddala àwọn tó wà ní ayé ìgbà tó lọ́lá jù tánà bí sọ pé khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn generation tó lóore jù làwọn ará generation lẹ́yìn náà generation tó tẹ̀lé generation kan kuma 100 years ni yẹn ni pé àwọn ènìyàn tó wà ní 300 years àkọ́kọ́ nínú ẹ̀sìn Islam àwọn lẹ́ni tó wà ní generation tó dájú àwọn wá ṣe mọ́lìd ẹ̀yìn rẹ̀ ní mọ́lìd wá dé tó túmọ̀ sí pé ń tọ́ da ni kò da lẹ́yìn náà ń tọ́ da mọ́lìd sílẹ̀ àwọn Shia al-Ubaydiyya al-Fatimiyya àwọn Shia Ubaydiyya al-Fatimiyya àwọn ni wọ́n dá mọ́lìd sílẹ̀ ẹ̀sìn mọ̀ pé Shia àti tọ̀ríkọ̀ ọmọ tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. ọmọ jimá àti jumai ni wọ́n.
torí ẹ̀ ẹ̀rí pé wọ́n gbà àwọn tọ̀rí kọ́ gbà wọ́n gbà lọ́wọ́ wọn ó di ntí ó di tọrọ fúnkálẹ̀ torí di eléyìí fi hàn wá pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn tó ń tẹ̀lé súnà wàláhì orí ọ̀nà ni wọ́n wà àwọn yìí sọ pé kíní kan ọ̀dà àfikọ́ jẹ́ pé kọ̀ dà alùsùnà olówó kan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kò sì ní ẹ̀yìn kan tí ń fẹ́ kó yìn lórí kíni ìdínú tó da apọ̀ da etí ọ̀dà apẹ̀kọ̀ da etí ọ̀dà kí ló fà tó fi da etí ọ̀dà kí ló fà tí kò fi da lẹ́yìn náà àǹfààní wo ló wà nínú mọ́lìd ẹ̀san wo lẹ́rù pé ẹ fẹ́ gbà nídìí owó tẹ̀ ń ná fún mọ́lìd eléyìí tó ṣe é pé àdádálẹ̀ ni kì í sọ ọlọ́run lọ́bẹ̀ yín kẹsì bẹ́ẹ̀ ìrọ́nù ọlọ́run wo lẹ́rù pé ẹ lè rí nídìí pọ́kùnrin ń jó obìnrin ń jó wọ́n lu bàndírì sí yín dì àwọn bàbá tí ọ̀fẹ́ ṣe rájó náà níjókòó náà wọ́n wà ó tún máa forí bá a lọ àwọn náà máa forí bá a lọ àwọn náà máa forí bá a lọ àwọn ẹni tí sì ń ka mádìú tí wọ́n wá péjọ sáwọn mọ́sálásí gbogbo láwọn bàbá tí wọ́n máa ka bóyá búrúdà ti Busairi àbí ti ìṣìríníyà àbí àṣìríyàwó khalilayya rújà bilmu'assabi wanzila gbogbo ètò ń kàn ládàá lẹ́rù pé fẹ́ gbà mẹ́ gòlúwù lásán ya akramal khalqi Busairi mali man aludhu bihi siwaka ẹgbọ́rọ̀ shirk pé wọ ẹ̀dá tó lápọ̀nlé jù èmi ọ̀lẹ́ni tí màá máa sáàdì tó ju wà nábì lọ shirk ìṣẹ́bọsọ́lọ̀ ẹgbẹ́ Busairi tí sọ̀sọ́kùsọ̀ ni wọ́n wá há sórí tínú rẹ̀ ń dùn àmì ntẹ́dẹ́kọ̀rẹ́ jẹ́rọ́ọ́nì nbẹ̀dẹ̀ sẹlẹ̀mí wọ́n máa kàtínú wọ́n máa ìkàkùkà ìwékùwì kéwòn bẹ́ẹ̀lẹ̀ gidi téèyàn máa kọ́ ti fi sórí rẹ̀ àwọn ò ní yà díẹ̀ wọ́n níbi kí òwò gan làwọn ò yà díẹ̀ tawhid ni sẹ́yìn yà díẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ al-wujudu wal-qidamu wal-baqa'u ẹ̀gbọ́n nǹkan ṣé tawhid náà wà wal-mukhalafatu lil-hawadithi gbogbo ẹ̀ làwọn mà ṣé n tán pé n kéwòn ṣé n tán pé n tawhid nìyẹn bákan náà kí ó ń bẹ́ ńlẹ̀ rẹ́gẹ́dẹ́ ẹ̀kọ́ ọlọ́wọ́n ké lálàrí àbẹ́ ẹ̀gbọ́n nǹkan mẹ́rin lálàrí matira kan tí ń jẹ́ lálàrí láyé sẹ́yìn matira tí ń jẹ́ lálàrí lọ sọ́jà lẹ̀ Lárúbá kó sọ pé uridu an ashtariya kitaban ismuhu lálàrí kpọ̀rọ̀kọ́ yé mo fẹ́ ra tírà kan torúkọ rẹ̀ ń jẹ́ lálàrí wọn ni ìwọ gan ni lálàrí so ó túmọ̀ sí pé olókè lálàrí ó sì ké àṣìmáwí òkè ìzíyà lẹ́yìn rẹ̀ kò tún sí kí ó kàn máa ẹgbọ́n nǹkan òdó bẹ̀rẹ̀ tó ń pera rẹ̀ ní ìmọ̀kùn ibi òdó bẹ̀rẹ̀ nìyẹn because gbogbo eléyìí elementary knowledge lásán ni nínú fíkòl Málìkì gan fúnra rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti pa rádaràdán jágbajàgba tì ká wá mà ní gidi torí pé àwùjọ wa ń bùkátà àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ lódodo tí ò ní jẹ́ tàn jẹ́ akama péjọ sí di mọ́lìd àwọn péjọ sí di ansòkù àwọn gbogbo àwọn kájàgbàjàgbà tí ò tó ta pẹ̀sìn ọlọ́run iná làákàmá péjọ sí àbí olówó kan pè wọ́n kó wá sókè kúránì tọ́ kí ló ìbáyé wa owó tẹ̀ ń ná yẹn ẹ rí i pé ìbàjẹ́ ni ìsunwó náà ni kò sí ládàá kankan bẹ́ẹ̀ kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ láti máa ṣayẹyẹ ọjọ́ bíi ànábì kò sẹ́ni tó bẹ̀ ọ́ lẹ́yìn eléyìí oṣù Rajab ẹ̀rí pé àṣọ Rabi'u Thani Jumada al-Ula Jumada al-Akhira torí pé ààrí káwọn àdádálẹ̀ kan wà tán fi orí wọn sọ àwọn oṣù yẹn ṣùgbọ́n oṣù Rajab nínú oṣù Rajab yìí báyìí sọ̀láàtù kan wà tí wọ́n máa ń ṣe nù rẹ̀ o
sọláàtì yìí jẹ́ àdádálẹ̀ wọ́n ń pè ní sọláàtù raghaib sọláàtù raghaib àdádálẹ̀ ní sọláàtì yìí ó jẹ́ rákà 12 láàrin magrib àti ìṣá ní ìjọ àlàmísì àkọ́kọ́ nínú oṣù Rajab ni wọ́n máa ń yan náfìlà yìí wọ́n sì sọ yìí pé irú kéwú báyìí lẹ́ka ń bẹ̀ irú tẹ̀síbíhì báyìí lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ lọ́nà tí sọláàtì fi dá yàtọ̀ sí gbogbo sọláàtì yòókù tá a mọ̀ àdádálẹ̀ kò sí sọláàtì kàtí ń jẹ́ sọláàtù raghaib tá a máa yan náfìlà lẹ̀ nínú oṣù wo nínú oṣù Rajab nínú àwọn àdádálẹ̀ tó wà nínú oṣù Rajab tá a gbọ́dọ̀ jìnnà sí òun náà ni siyamu Rajab eléyìí tí a ń pè ní ààwẹ̀ arúgbó eléyìí tí a máa ń bẹ̀rẹ̀ láti oṣù Rajab Sha'ban tí wọ́n fi wá forí rẹ̀ sọ Ramadan ẹ máa kó oṣù Rajab yẹn kò sí lákọọ́lẹ̀ pé ká ẹ máa gbà á torí pé gbogbo ẹgbàá wa tó wá kò sí ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ nípa pé ká ẹ máa gba oṣù Rajab Al-Hafiz Ibn Hajar rahimahullah wọ́n ṣe tírà kan lórí eléyìí wọ́n pè ní Tabyinul Ajab bima warada fi fadli Rajab àlàyé ìyàlẹ́nu mi lórí gbogbo ntọ́wá lẹ́rìí lórí gbígba oṣù Rajab ní siyam ó ìyàlẹ́nu pé gbogbo ẹgbàá wa tó wá kò sí ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ lórí pé kẹ́ ẹ gba oṣù Rajab nínú kọ́ jẹ́ àdéhìí tí wọ́n parọ́ rẹ̀ má nàbí sallallahu alayhi wa sallam àbí kó sì jẹ́ ìtọ́ lẹ́ tí ò ṣe fi sẹ̀rí àdúpẹ́ fọlọ́ ṣe náà lẹ́ wá hun rí ma tẹ̀ wá ń gbà tó wá jẹ́ pé tí Rajab bá ti dé àwọn lèmámù lórí mímbàr mo tún lọ́rọ̀ mi mà ju siyamu Rajab lọ wọ́n mọ̀ wá ka àwọn ọlá tí wọ́n ń kà nínú àwọn àdéhìí tó jẹ́ rọ́ yẹn wọ́n mọ̀ kà sáwọn èèyàn létí ẹlòmíì tẹ ẹ ṣe kutuba wọn ni ṣe léyìn náà ṣe rọtún wa lé léyìn náà irọ́ ni ìwọ lọ ọmọ torí ńgbà tó fẹ́ kọ́ kí ó débi tó ti dá àmà lọ sá abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ sọ ń bẹ̀ yẹn ọmọ parọ́ fáwọn yẹn torí faqidu shay la yu'ti nítorí ọba ti ní kò lè bùn yẹn torí ẹ àwọn èèyàn tẹ ti wá sí lọ́nà wọn pọ̀ bàjẹ́ gbàtọ́ kàdíìtì tí ò fẹsẹ̀ rìn lẹ̀ sí wọn létí òun fẹ́ bí pa wọn lásán àwọn náà wà áhùn rí ma kí ló sẹ̀yìn gan tí wọ́n máa ń ké tọ́dọ́gba fún yín kì í tà lọ́dọ̀ yín bí kẹ́ gbọ́dọ̀ àyè wọ́n ní ètò ẹ̀pẹ́ ńtọ́ àyè tó ẹ̀pẹ́ mọ̀ òdòrò tọ́jẹ́rọ̀ yẹn àti ètò ọ̀lẹ̀ yẹn ó máa ń dùn létí púpọ̀ sókòtò ọba gba mẹ́ta nù ẹ̀ ọgbà ládàá 100 ọdún ó dùn so ẹ̀yin sì sọ pé kò sí wọ́n máa wò pé ẹ ti le jù àbí òye so ẹni tó sọ pé ọgbà ládàá 100 ọdún ọ̀rọ̀ rẹ̀ ó dùn látàrí eléyìí wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ lọ́nà torí ẹ̀ kọ́tọ́ náà kò sì tọ́ rárá kéèyàn máa wá gba Rọ́jàbù kò sí nínú lànà bákan náà nínú àdádálẹ̀ tí wọ́n máa ṣe nínú oṣù Rọ́jàbù òun náà nìkan tí wọ́n máa pa nínú oṣù Rọ́jàbù nípa abọ́lọ́sẹ̀ gbé anabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìrìn àjò òru àti bó ṣe gbé lọ sí sámà ìtàn tí wọ́n máa ń kà ń gbà yẹn lérò pé gbà yẹn lọ ṣẹlẹ̀ àdádálẹ̀ bákan náà tó bá di òru 27 nínú oṣù Rajab àjọyọ̀ tí wọ́n máa ń ṣe lórí kóòrù yẹn gangan iná lọ́lọ́run gbé anabi sallallahu alayhi wa sallam rìnrìn àjò òru tọ́lọ́run sì gbé lọ sí sámà àdádálẹ̀ náà zikiri tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ìjọsìn tí wọ́n máa ń ṣe ń bẹ̀ àdúrà tí wọ́n máa ń ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ àdádálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run mú anabi sallallahu alayhi wa sallam rìnrìn àjò òru ọlọ́run gbé anabi sallallahu alayhi wa sallam lọ sí sámà ṣùgbọ́n kò sí lákọọ́lẹ̀ nínú tẹ̀sí Islam òru wo gan lọ́jẹ́ kò sí lákọọ́lẹ̀ torí de eléyìí ká ṣọ́ra fún tí ò dáa tó bá jẹ́ pé ńtọ́ dáa ni àwọn sàhábà ọba síwájú wá sí. nínú àdádálẹ̀ tó ń ṣe ní Ṣàbán òun náà ní náfìlà orúkọ kan pẹ̀lú náfìlà tiẹ̀ àdádálẹ̀ ni kò sí ẹ̀rí kan lórí rẹ̀ gẹ́gẹ́ bí ètò máa ń ṣe ní Ramadan náà ni yàtọ̀ sí sọ̀látù tarawih ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti kà fún wọn mọ́sálásí wọn náfìlà tòru alákọ̀ọ́kọ́ wọ́n lè sọ pé rákà 8 Fátíhà kan ìsájà 5 oníkálukú mú lọlé tó
tó bá tún di jọ́ kejì náfìlà òru kejì rákà mẹ́wàá Fatiha kan Inna anzalnahu mẹ́ta ẹ̀ràn bàbá wọ́n sì jí lóru wọn hùn rí ma kọ́lẹ̀ lómi tiẹ̀ ti ṣe táǹtẹ̀bù rẹ̀ tí ó kún fún jama so gbogbo eléyìí àdáda lẹ̀ èyí tí wọ́n pè sunna ní kó mójútó ṣọ́ra fún àdáda lẹ̀ oṣù Sha'ban àti rí nínú hadith ilé tó fẹsẹ̀ rìn lẹ́yìn àtọ̀dọ̀ Aisha radiyallahu anha ọ̀sọ̀ ìpè kánà Rasulullah sallallahu alayhi wa sallam yasumu hatta naqula la yuftir wa yuftir hatta naqula la yasum ma ra'aytu Rasulullah sallallahu alayhi wa sallam istakmala siyama shahrin qat illa Ramadan wa ma ra'aytuhu fi shahrin akthara minhu siyaman fi Sha'ban ó ní anabi sallallahu alayhi wa sallam ó máa ń kẹnuru débi kpaasọ yìí pé kọ̀mání yé kẹnuru bí ó sì máa gbà lọ láéláé nù ó sì máa ń pa ìkẹnuru tì débi kpaasọ yìí pé kò ní kẹnuru rárá ó di Ramadan ìsirá anabi sallallahu alayhi wa sallam kó sọ síyàmù oṣù kan péré yàtọ̀ sóṣù Ramadan àti kóṣù tí mo rí kó sọ síyàmù ọjọ́ tó pọ̀ nínú rẹ̀ jù kó síbi oṣù Sha'ban kó síbi oṣù Sha'ban ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ yan náfìlà síyàmù oṣù wo ni wọ́n máa fi sí oṣù Sha'ban àbí kó fi oṣù tá a ti ṣàlàyé síwájú oṣù wo ni ẹ al-Muharram tó eléyìí ńlọ yẹ ká máa ṣe àmọ́ oṣù Rajab ńkọ́ rárá o kò sí ntọ́jọ́ báwọn kò sí ntọ́jọ́ báyìí nínú àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ nínú oṣù Sha'ban òun náà ni Salatul Bara'ah sẹ́mi kí Salatul Raghaib ni wọ́n dálẹ̀ lóṣù Rajab ní oṣù Sha'ban wọ́n dá sọ̀láàtù kan lẹ̀ wọ́n pè ní kíni Salatul Bara'ah sọ̀láàtù mapamẹ́sẹ̀ àdádálẹ̀ ni o sọ̀láàtù yìí ó ní agbára 100 raka àdádálẹ̀ nípa 100 raka nínú gbogbo raka kọ̀ọ̀kan tẹ́ bá ké Fatiha tán ẹ kà kúlú Allahu mẹ́wàá ẹ mọ̀ pé ẹ̀yin náà ṣe ẹ gbà adúgbò fọlọ́n páàrin náà bídíà ìlà àwọn oníbídíà ọmọ ṣe wọ́n tún amú tẹ̀síbà kékeré kan lọ ọmọ 10 ló ń bí láti bá ti ń ka tó bá ti ń bá sọ láti yẹn lọ yọ fà kan kúlú Allahu kan ti lọ yóò tún fà kejì kúlú Allahu kejì irọ́ lásì yọ àmọ́ fojú kéré ẹ̀yin tẹ́ ìsèké ẹ̀sìn wo wọ́n ń ṣe wọ́n mọ̀ nípa Salatul Raghaib onírara sọ mọ̀ nípa Salatul Bara'ah onírara kódà máa kọ́ sẹ́bólùmọ́ni ìyẹn ni pé ńgbà tó ti mọ̀ nípa bídíà ńkọ́ èso olùmọ̀ torí ẹ̀ ká ṣọ́ra fún gbogbo àdádálẹ̀ tọ́ tẹ́lẹ̀ báyìí wa àwọn aládàádálẹ̀ wọ́n ka àwọn sọ̀láàtì àdádálẹ̀ ikú ju gbogbo nǹkan lọ hadisi tó mú wa hadisi wà tó mú wa wọ́n máa ń ṣe sọ̀láàtì nígbà tó oṣù Sha'ban bá pé 15 sọ́mọ́ pé gbogbo mọ́sálásí àwọn bídíà àwọn máa kéde tí Sha'ban bá pé 15 wọ́n ṣe Salatul Bara'ah al-Hafiz al-Iraqi olùmọ̀gbà nípa hadith ó ní hadith salati laylatin nisf batil hadith tó mú wa pé ká ṣe sọ̀láàtì ní òru ìdajì oṣù Sha'ban 100 raka ọ̀làdìsí kádìsí ni o bittifaqil muhaqqiqin gbogbo àwọn olùmọ̀ nípa hadith wọ́n sọ pé hadith tí ò wúlò ni. al-Imam Ibn al-Jawzi nínú tírà rẹ̀ al-Mawdu'at ó ní amma i'tiqaduhu anna laylatul nisf hiya laylatul qadr fa batil ìgbàgbọ́ tí wọ́n tún ní ìpè ìjọ kẹẹ̀ẹ́dógún òru ìjọ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Sha'ban ó ní òru laylatul qadr ó ní ìranù lásán irọ́ lásán laylatul qadr nínú oṣù wo ló wà nínú oṣù Ramadan àwọn wa gbàgbọ́ pé nínú oṣù Sha'ban ló wà ní wọ́n ṣe máa ń yan náfìlà bídíà yìí eléyìí jẹ́ ìtàn máa ṣe nínú oṣù Sha'ban tá bá lọ sóṣù Ramadan àti màá yí pé ọlá ń bẹ fún ká gba Ramadan torí pé Ànábì sọ pé man sama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹni tó bá gba Ramadan torí pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé ń wẹ̀sán ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ Ànábì sọ nípa dídúró ṣẹ̀sìn fọlọ́n lóru Ramadan ó ní man qama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dúró ṣẹ̀sìn fọlọ́n lóru Ramadan torí pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti torí pé ń retí ẹ̀san ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a sì mọ̀ láti mẹ́ fún sọ̀látù tarawih
òhun náà ẹni tó bá dúró tó ṣe sọ̀látù tarawih tí ò ṣe sọ̀látù míì lóru ju tarawih lọ à ń bẹ lọ́n kó náà ní ládàá ghufira lahu ma taqaddama min dhanbihi bọ́lá wọn ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ lópin ìgbà tó bá ṣe kó ṣe sọ̀látù tarawih yẹn imanan wa ihtisaban nítorí pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí pé ń wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. anabi sallallahu alaihi wasallam sọ yìí pé man qama ma'al imami hatta yansarifa kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọ̀láàtì rẹ̀ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀láàtì lọ́lọ́wọ́ bọ́ kọ fún un. ṣùgbọ́n o nínú aburú táwọn yẹn máa ń ṣe nínú oṣù Ramadan yìí òun náà ní bí wọ́n ṣe kà máa fẹnu sọ́lẹ̀ tí wọ́n làwọn ṣe sọ̀láàtì tarawih. àwọn ẹlòmíì lè ṣe 23 rakat mẹ́tàlélógún gbogbo ẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́sàn-án ẹ̀ kí sọ̀láàtì ńlágbára tó bá tiẹ̀ wá lọ jẹ́ pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ máa ń mú kọ́ lásìkò sínú láàrin ìṣẹ́jú mẹ́sàn-án tẹ́ fi ṣe rákà mẹ́tàlélógún ó dájú pé kò ní kùn kankan nínú ẹ̀kọ́ nínú kùn rẹ mọ́ bóyá yìí náà ti rí fọ́tò àwọn kan tí wọ́n ń ṣe sọ̀látù tarawih ní Indonesia táwọn èèyàn fúnra wọn tí wọ́n fi ránṣẹ́ síra wọn ẹ wo sampo kan tún ní o wọ́n ṣe 23 rakat gbogbo ẹ̀ láàrin bí ìṣẹ́jú méje ẹni tó ka gan ó kù sẹ́ torí bí wọ́n ṣe dúró bá kú sẹ́lẹ̀mù àlẹ́kùn láàrin ìṣẹ́jú méje wọ́n sì ti parí 23 rakat ó sì agbára ni so gbogbo eléyìí báyìí ó ń bẹ nínú àṣìṣe àti àdádálẹ̀ tó ní agbára nínú àṣìṣe àti àdádálẹ̀ tó lágbára anabi sallallahu alayhi wa sallam nínú Ramadan tí bá ń ṣe sọláàtù qiyamul layl ó máa ń jẹ́ okùn pípọ̀ ju gbogbo sọláwàtì tí máa ń ṣe lọ débi pé Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó ló ń ṣe sọláàtì lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam nínú Ramadan anabi wa ka surat al-Baqara surat an-Nisa àti suratu Ali Imran tó bá kà débi tọ́lọ́ wọn bá ti sọ̀rọ̀ kẹ́ yọ tọrọ kẹ́ tó bá kà débi tọ́lọ́ ti sọ̀rọ̀ yà yọ sadi ọlọ́ọ̀ níbi yà anabi ò ṣẹ́jú rákà méjì lọ títí tí Bilal fi sọ pé àsìkò sọláàtù fájìrì ti tó subhanallah rákà méjì ó túmọ̀ sí pé àdìsí Aisha pànàbí èfi kìí sàlékún lórí rákà mọ́kànlá ìyẹn ni pé tí ó bá ṣe parí ṣùgbọ́n ajọ́ mi ó lè má ṣe ju rákà méjì lọ gẹ́gẹ́ bí àdìsí Hudhayfa yìí ti ṣe sọ. tẹ́ bá béèrè pé Hudhayfa sọ yìí pé ó ké Suratul Baqara lẹ́yìn Fatiha ó tún wá ké Suratul Nisa kó tún wá ké Ali Imran àwa sì ti mọ̀ pé nínú mushaf nísìn àkọ́kọ́ rí Baqara súra wo láàrin tẹ̀lé Ali Imran èwo ni wọ́n tẹ̀lé An-Nisa báwo wà lànà bisalòlá àìsàn ọ̀nà lọ́kọ́ wa àrínú súnà rẹ̀ ike tí wọ́n bá ka kí ọ̀nà sọ́láàtì súrà tó wà wájú lẹ́ka ètò tẹ̀lé lẹ́yìn ètò tẹ̀lé lẹ́yìn ètò tẹ̀lé àwa sì mọ̀ pé Ali Imran ló tẹ̀lé Baqara kí Nisa ò tó wà ṣùgbọ́n kí Baqara tán kó tó ka Nisa ẹ̀yìn náà ló tó wá ka Ali Imran. Al-Imam An-Nawawi rahimahullah nínú Sharh Sahih Muslim ó ní ìtumọ̀ rẹ̀ ní wípé ní bẹ̀rẹ̀ Islam bí wọ́n ṣe tú Al-Qur'ani nù tẹ́lẹ̀ Baqara síwájú Nisa tẹ̀lé Ali Imran sí kẹta ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí kánà bí o tó kú ló wá padà tún change arrangement yẹn fún wa wípé kí Baqara síwájú kí Ali Imran náà tẹ̀lé kí Suratu Nisa wá sí kíni kó sì kẹta. tọ́ nínú àwọn àdádálẹ̀ òun náà ní pé tó bá ti di Jímọ̀ tó parí oṣù nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀kan tó bá ti parí sọ̀látùl Jumu'ah yóò dìde yóò wá ṣe sọ̀látùl Fajr yóò tún ṣe sọ̀látùl Dhuhr yóò tún ṣe sọ̀látùl Asr yóò tún wá ṣe sọ̀látùl Maghrib yóò wá parí rẹ̀ pẹ̀lú sọ̀látùl Isha lérò wípé sọ̀làwátù márùn tó ń ṣe yìí
Ọlọ́run ó fi dí gbogbo èyí tó ń ṣe nínú ọdún yìí ìpẹ̀sẹ̀ rẹ ni ọ̀dẹ́ lọ́nfà tó yẹ kí fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla. àwọn Ramadaniyun Ramadan ló jẹ́ wọ́n di mùsùlùmí tí o bá sí Ramadan wọn bá ti sin lọ́wọ́ yọ wá mùsọ̀láàtì àkókò 5 wa wípé ìpẹ̀sẹ̀ rẹ ni fún gbogbo ètò òun sínú ọdún yìí wàhálà tó bá yẹ pọ̀ rọrùn bẹ́ẹ̀ mọ́sálásí ò ní rí yẹn ma ká dúró de Ramadan ni jùmọ̀ àti parí nu Ramadan ká ṣe salawatul khams lẹ́yìn jùmọ̀ àjẹkùn ti fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ fún wa bọ́tà adúpẹ́ fọlọ́n pé kò rí bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́n pé kò rí bẹ́ẹ̀ ẹ máa ṣàkíyèsí tó bá ti di jùmọ̀ àti parí nu Ramadan tó bá rẹ nìkan tí sáà ń ṣe sọláàtì lẹ́yìn jùmọ̀ ẹ lọ bá lórí sọláàtì náà kẹsàn-án kí ló ń ṣe sẹ́wọ̀n kíkò ní fẹ́ dà o tó bá ti sálámà kẹ́ra mu sọláàtì wo ló ń ṣe mo sì parí asùnì njẹ́ ń parí mọ́kìrìbà ti ṣe ó tó bẹ́ẹ̀ so ẹtikẹ́tì pé inú àwọn tí ń ṣe àdáda lẹ́yìn tọ́ nínú aburú tó tún wà nínú Ramadan oní àlè tó pọ̀jù nínú àwọn mùsùlùmí wọ́n sin lọ́n kí Ramadan ò tó dé tí Ramadan bá dé ní kálukó di mùsùlùmí wọ́n lọ gbọ́n ẹni wọn pẹ́pẹ́pẹ́ wọ́n á mú tẹ̀sùbà kìtì ẹni tẹ̀sùbà já sinari ẹnìkan ní ṣe ẹ̀ mà ní àmì Islam nìyẹn Islam ń bo ṣe ń létí kìí sàmì ẹ̀sìn Islam àmì ẹ̀sìn Islam ní ká sin lọ ẹni tí wọ́n ti sin lọ lórí ìlànà tó lọ́n fi rán Ànábì sallallahu alaihi wasallam kí lórúkọ rẹ̀ Muslim kálukọ́ àmọ́ àbọ̀ àmọ́síláṣí tí Ramadan bá tún ti lọ tán lè má mọ́ fẹ́ pé àbáwọn èèyàn dálẹ̀ ni wọn ò dálẹ̀ wọ́n tún padà sí tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ni sẹ́bẹ̀yìn sì ti mọ̀ pàmì kọ́lọ̀ ọ̀gbà Ramadan nìyẹn iná ní kó tún máa hùwà abúlẹ́yìn Ramadan. tọ́ bákan náà nínú dáadáa tí ń bẹ nu Ramadan òun náà ni mudarasatul Qur'an kájọ máa kọ́ra alal Qur'an gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé malaika Jibril ó máa wá ń bá Nabi sallallahu alayhi wa sallam nínú oṣù Ramadan yudarisuhul Qur'an mufaacala lédè Lárúbáwá ìwọ ṣe fún mi èmi náà ṣe fún ọ yẹn ni kí àǹjọ ń kọ́ra wa lal Qur'an àǹjọ ń ṣe mudarasa al Qur'an eléyìí ó máa ń wáyé láàrin anabi wa sallallahu alayhi wa sallam àti malaika Jibril alayhi salam ṣùgbọ́n kò tọ̀nà nínú àdádálẹ̀ kò tọ̀nà nínú oṣù Ramadan káwa lọ háyà àwọn tí máa ń kí al-Qur'an ikú olóhùn dundun ni olóhùn yọ ẹ wá lọ gba àwọn kíkọ́ máa kí al-Qur'an sí ilé tí ní gbogbo alálẹ̀ Ramadan gbogbo yẹn wà péjọ wọn máa ń ṣe bẹ́ẹ̀ láwọn ilẹ̀ Lárúbáwá kan gbogbo yẹn wà péjọ wọn máa wá kí al-Qur'an yẹn gbogbo yẹn máa tẹ́tí gbọ́ yọ máa ké ló kọ pé yọ gbowó sẹ́rẹ̀ àdádálẹ̀ ni àdádálẹ̀ ni bákan náà àìsùn táwọn èèyàn máa ń ṣe lọ́jọ́ ọdún lóru ọjọ́ ọdún kọlà àdádálẹ̀ bákan náà lílọ tí wọ́n máa ń lọ sí sàárè lọ́jọ́ ọdún fáwọn lọ bẹ̀ àwọn tí wọ́n sì sí sàárè wò àdádálẹ̀ àti síbẹ̀ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lóṣù Rajab lóṣù Sha'ban àti oṣù Ramadan àdádálẹ̀ sọ́tọ̀ kàtí ẹ̀ máa kí Al-Qur'ani ká máa gbowó ni sọ́tọ̀ ẹ̀rí pé gbogbo àwọn rọ́bìṣì yẹn náà ó ti wọ àwùjọ wa wọ́n lè kó àwọn fẹ́ ṣe program kan ẹnìkan kí Al-Qur'ani bẹ̀rẹ̀ ẹnìkan ṣàdúrà bẹ̀rẹ̀ kótó di kó wọ́n ṣètò tí wọ́n ṣe wọ́n àtúnlẹ̀ ẹnìkan ṣàdúrà parí ọ̀dà Al-Qur'ani bẹ̀rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ wọ́n ti wá sọ di fáǹsì ṣé ẹ fẹ́ fi ayé Al-Qur'ani tẹ́ fẹ́ kí n pàkíyèsí àwọn èèyàn lọ sí di dáadáa kan tí wọ́n ṣe wọ́n lè máa ṣe àbí bẹ́ẹ̀ máa ṣe ṣètò nu Al-Qur'ani ni ó bẹ̀rẹ̀ Al-Qur'ani wa ní àǹfààní kan máa láwùjọ ju ikú àǹfààní Al-Qur'ani bẹ̀rẹ̀ sí di lọ a'udhu billahi tẹ́lẹ̀ máa kọ́ màkàtó náà bá wá kí Al-Qur'ani kí ni ọ̀sẹ̀ wọ́n á gbé jama ó yẹ ká mọ iye Al-Qur'ani ó yẹ ká mọ iye Al-Qur'ani àfọ ní Kùránì ẹdùn mbẹ ẹ wà náwó rẹ adúgbò fọlọ ń pẹ ẹsẹ bẹ́ẹ̀ lẹ tọ bẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ kẹ pàtì ni onítùmá
bẹ́ẹ̀ náà ni kágbé alukurani ó ti lé bàbá olówó lò ní àwọn bukatat níwájú Ọlọ́run ó sì fẹ́ kẹ́ bó ń sókè alukurani ẹsẹ̀ bí wọ́n gbé sókè ní wọ́n á fẹ́ sọ̀ka ẹ bó ń sókè kurani mélòó lẹ́wọ́ á ní wọ́n lè ní kurani méje tán bíbẹ́ wọ́n ti sọ àgbo mẹ́ta pẹ̀tọ́rọ́ àlè kí alukurani ká má pẹ̀ràn àtúmọ̀ bíi tẹ́lẹ̀ yìí ti wá oníkàlùkọ́ àgbà alukurani sọ́wọ́ iye tó bá kà iye owó tó gbà wọ́n pín ní hizbu méjì kálukú bá ti wá gba tiẹ̀ ẹ wá rí ìdíje àsúrékà ẹ máa gbọ́ yúnmúyúnmúyúnmúyúnmú nígbà tó yín ń dún tóní kálukú bá ti wá ka tiẹ̀ tán wọ́n lé ní innama sabilu awọ́talọ́wà so innama sabilu ni 500 naira hizbu méjì 500 naira la hawla wala quwwata illa billah sẹ́gun bá alukurani pawó nù bẹ́ẹ̀ náà ni afa tó ń kọ́ ọmọ alukur'an kíkọ́ ló ń kọ́ ọmọ alukur'an wọn wá ń gbowó lórí ẹ̀ sọ́tọ̀ àbí kọ́tọ̀ lórí òkúkúrú kọ́ ọmọ alukur'an pawó jẹun sọ́tọ̀ àbí ọ̀tọ̀ bí ọwọ́ mọ́sálásí kan gbàtọ́ wọbẹ̀ ọba bàbá kan sáńkì alukur'an ó jókòó lẹ́nu ọ̀nà gbàtó tún jáde ó tún bá ń bẹ̀ fáìn bàrà nìyẹn ọ̀fẹ́ gbowó ni sobi sẹ ń ké wọn ẹgbẹrẹ Ọlọ́run gbọ́ bùkátà rẹ ọmọ dá fún so yóò jẹ alukura nítorí eléyà o ẹlòmíì lórí títì ni ó jókòó ọ wà nílẹ̀ Haúsá báyìí yóò jókòó lórí títì ó lè jẹ àbáwò àdúgbò tí wọn máa rọra ṣe kíní pèpèlè kan tí wọn ga sí ti gọ́tà yóò wá jókòó mẹ́wọ̀ yóò máa kí alukura ni ó lè wọ́n sọ yóò máa ka ẹ̀yọ́ máa gbé wọn mọ àwọn tí ò ní mà tí ò ẹni ọlọ́ọ̀ni sẹ́yìn tí kálukú ń fowó lẹ̀ wọn ò tí ẹ̀ ní dáhùn lóhùn wọn máa fowó lẹ̀ yọ́sà máa bá alukurani lọ ni tọ́ gbogbo ẹ̀ fáin bàrà ni ìfà alukurani jẹun sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ wá nínú ẹgbàá wọ̀rọ̀ bánabẹ́ Muhammad sallallahu alayhi wa sallam oní iqra'ul Qur'an wa'malu bihi. ولا تجفوا عنه ولا تغلوا فيه ولا تأكلوا به ولا تستكثروا به رواه الإمام أحمد وغيره وقال المناوي رجاله ثقات وصححه الألباني في صحيح الجامع hadith tó fẹsẹ̀ rìn lẹ́nu Ànábì ní ẹ máa kí alukur'an ẹ sì máa fi ṣe wà o kò sáǹfààní fún màtíyàn màtí ẹ lò ẹ máa kí alukur'an ẹ máa fi ṣe wà o ẹ ò gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́ẹ̀hẹ́ mú ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ ṣaláì kàkún ẹ sì gbọ́dọ̀ tayọ ẹnu àlà lórí ẹ kí ló kù nísìn ìdúró dọ́gba ẹ gbọ́dọ̀ ṣaláì kàkún ẹ sì gbọ́dọ̀ ta ẹnu àlà lórí ẹ wala ta'kulu bih ẹ má sọ di ntẹ máa fi jẹun ẹ má sọ alukur'ani di ntẹ máa fi jẹun wala tastakthiru bih ẹ sì má máa fi wá lẹkùn arizikì o yẹn ni kí má sọ alukur'ani tó ń ké di ntọ́ fẹ́ fi rówó tó fẹ́ fi rí owó kún owó tó ti ní tó o bá lówó rárá má sọ di tó fi rówó oúnjẹ tó bá sì lówó má sọ di tí ó fi jí kó o ní àlékún lórí owó tó ti ní tẹ́lẹ̀ adéjì fẹsẹ̀ rìn lẹ̀ lẹ́ ń gbọ́ yìí o ẹ̀yin wa bá ní sókè alukurani o lẹ́ ń gbọ́ yìí o sẹ́ẹ̀ni náwó alukurani lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹni tọrọ taba nínú ẹgbàá wa mi Ànábì ní iqra'ul Qur'an wasalullaha bihi. قبل أن يأتي قوم يقرؤون القرآن فيسألون به الناس حديث هنا حديث صحيح
anabi sallallahu alaihi wasallam ní ẹ máa kí alukur'an ẹ sì máa fi alukur'an tẹ̀ ń ké tọrọ ń tẹ̀ máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run yẹn ni kò ẹ lè fi sàtẹ̀kùn síwájú Ọlọ́run wo alukur'an tí mo ké ṣe nǹkan báyìí fún mi. ẹ máa ṣe bẹ́ẹ̀ káwọn kan tó dé o tó ṣe pé àwọn máa kí alukur'an ṣùgbọ́n alukur'an ni wọ́n máa fi tọrọ tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ni ẹ̀rù ń bà wá kọ́ mẹ́jọ pásítọ̀ náà láwa yìí àwọn máa kí alukur'an ṣùgbọ́n alukur'an tó máa ń kí wọ́n máa fi tọrọ tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ni. wọ́n ní tẹ́ ẹ bá ṣèwádìí inú àwọn tírà yín dáadáa ẹ̀rí pa àwọn náà lẹ́rìí kí lẹ fẹ́ sọ nípa àdìsí tó sọ yìí pé inna ahaqqa ma akhadhtum alayhi ajra kitabullah ntọ́tọ́ pé kẹ́ gbowó ọ̀yà lórí rẹ̀ jù kò náà ní tírà ọlọ alukur'an sọ̀sẹ̀ bí àdìsí náà wà kí wọ́n á lè sọ tí ó dùn lẹ́nu yín ó dùn tọrọrọ ànábì ni olóní ká má máa fi wówó ká má máa fi wówó tá a fi jẹun ká sì má máa fi wá lè kún owó ó ní ká sọ̀rọ̀ afáàtìmá fa alukur'an tọrọ ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn àdìsí tẹ sùn ká yìí náà ọ̀rọ̀ ànábì ni tó fẹsẹ̀ nílẹ̀ dáadáa ṣùgbọ́n àdìsí ó dá lórí rúkìá ni kìí ṣe nǹkan mi sẹ́bẹ̀ mọ̀ ká àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu táwọn sọ̀hábà tó wà lórí ìrìn àjò tán tọrọ káwọn kan gbà wọn lálejò tí wọ́n kọ̀ tákèké àbíjó sì sàn ẹni tó jẹ́ baálé àdúgbò wọn abúlé wọn táwọn náà sáré wá bá àwọn sọ̀hábà tí wọn gbà lálejò pé jàre nìkan nu yín tó mọ̀ ń tà lè ṣe sítẹ́jú àbákèké bá sànyà wọn ní bẹ́ẹ̀ ni àmẹ́sànwó ẹ̀ wọ́n sì ké fati àti ó dìde bí ìgbà tí nǹkan ò ṣe wọ́n sì kó ẹ̀bùn fún wọn rẹ́gẹ́dẹ́ wọ́n sì kó wá bá anabi sallallahu alaihi wasallam anabi ní ntọ́tọ́jú pé ká gbowó ọ̀yà lórí ẹ̀jù náà ní alukur'an sọ eléyìí ní í ṣe pẹ̀lú rúkìá ni kìí ṣe nǹkan mi ṣùgbọ́n rúkìá yẹn náà sọ pé kìí ṣe pé tọ́ ma ṣe rúkìá tọ́ ma di yẹlẹ fáwọn èèyàn pé lọ mú 200,000 wá ẹ lọ mú 50,000 wá ẹ lọ mú 10,000 wá rárá tó má padà fún ẹ ọlọ́run fún àlùbáríkà sí tó má jẹ́ pé ọlọ́run máa sọ pé nǹkan báyìí lẹ́ fún wa nǹkan báyìí lẹ́ fún wa torí pé àgbọ̀ pé àwọn sàhábà yẹn sọ yí pé iye báyìí lẹ́ fún wa ẹ sanwó rẹ̀ wọ́n wí wọ́n á sì fi wọ́n á díyelé ní táwọn tí ń ṣe fún wa wọ́n jẹ́ ọtí àwọn lọ́rùn tòun bẹnu sábàbí tí ó jẹ́ kí rúkìá rẹ̀ ọmọ gbà kọ́ ọmọ sọ di means of gathering money lọ́nà tó ṣe pé ohunkóhun tó máa fún ọ ọlọ́run fún àlùbáríkà sí eléyìí jẹba tọ́ sẹ́sìmà ikú tó yẹ wá àwọn tá a bá kọ́ kéwú òun náà ní ká máa wá ilé ayé yìí gbọ́ ọ̀nà iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa tá a bá mà kọjá kébẹ̀ láti máa wá nǹkan ilé ayé àwọn náà fẹ́ wẹ́wù sọ́run afẹ́ jẹun afẹ́ gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ ọwọ́ wa tá à ń bá ń ṣe bíi kéèyàn jẹ́ electrician olùmọ̀ọ́npa ẹ̀sìn ni electrician sì ni kí ló burú mbẹ bíi kéèyàn jẹ́ olùmọ̀ọ́npa ẹ̀sìn kó sì tún jẹ́ engineer tó yẹ pé ọmọlẹ́kọ́ engineer tó yẹ pé mẹ́kò ni kí ló burú mbẹ engineer carpenter kí ló burú mbẹ so gbogbo eléyìí bó ti ṣe yẹ kẹ́ni tó bá kó kí ó kọ́ wà nù èsì kọ́ wàá fira rẹ lẹ̀ wọ́n mọ̀ wá lò wọ́ ẹ wá bá ní kí alukurani ẹ wá bá ní sókè kurani wọ́ wàá ní sẹ́jú sókè kurani lọ ẹ wá sọ alukurani di nkéré ó kí odidi hizbu kan hizbu méjì wọ́n fọ́n 500 naira owó kíni tó sì tún ní ké nkankan náà tẹ́lẹ̀ ọ̀ràn lórí ọ̀ràn tí ọkọ̀ máa wú jákàdá rẹ̀ ràn ní ọ̀ràn kí ọkọ̀ máa forí ṣe báyìí bí ìgbà tó ń ké ó lè lóun ti ké kúlọ̀ Allah mẹ́ta fún wọn ó ti dípò kurani torí ẹ iṣẹ́ ló yẹ ká ṣe gẹ́gẹ́ bí àwọn anabi Ọlọ́run àtàwọn sàhábà àtàwọn tabi'un àtàwọn olùmọ̀nlánlá nínú ẹ̀sìn Islam bí kálukú wọn ló níṣẹ́ kò sànàbì kan kò sọ́kàn nínú àwọn awliya urrahman tí ò níṣẹ́ ti ń ṣe tó yẹ kí bẹ́ẹ̀ ni ti ń jẹun torí ẹ ẹ̀yin tẹ́ ń ṣe mọ̀ọ́lùd lẹ́pẹ́ sẹ́mi kan ti ba alárúbá jẹ́ ń bẹ̀ wọ́n ní sọ mọ́ọ́lùdí àwọn kan ní mọ́ọ́lùdí àwọn kan ní mọ̀ọ́lùd sọ ma kọ́ ma ní jẹ́ mọ̀ọ́lùd adúgbò fọlọ́ wọ́n ní mọ̀ọ́lùd kí wọ́n á ní jẹ́ gánà rí ẹ bá ní tún lárúbá ṣe àwọn bàbá ń dáwùt
kí la pè maulid àwọn ni maulud àwọn kan lè Hausa àwọn ni maulidi tọ́ maulud tẹ̀ ń ṣe yẹn ònkọ́lọ́ yẹ owó tẹ̀ ń fi ń ṣeun ẹ̀pin fáwọn afa oníkàlùkù wọn fi dá sẹ́lẹ̀ bóyá ṣọ́ọ̀pù tó máa ta búrẹ́dì ta ṣúgà ni ó sì ní sẹ́wọ̀n tó bá ti tà tán yóò tún ra mi yóò mọ iyèrè tó sẹ́kù àbí ètí ń ṣe fọ́gá ẹ̀fún lówó yẹn yóò fi ra táyà sí ṣọ́ọ̀pù yóò fi ra gọ́ọ̀mù tí yóò fi máa lẹ́fun táyà eléyìí tó ṣe pé ń tún bàtà ṣe ẹ̀fún lówó ó fi ra màtíríà tó fi ṣe bàtà kalẹ̀ ọlọ́wọ́ mẹ́rin tí ó ra wá. eléyìí tó sì jẹ́ pé iṣẹ́ tó ń kọ́ oníbó láti máa tẹ wúrẹ́ ẹ̀fún lówó kó fi lọ pé wúrẹ́ wá láti ilẹ̀ Haúsá. tí wàá ṣe pé kó wàá ṣe mọ́lìd wọn dáwákà ẹnu fẹ́ bó ńgbà tó délé tọ́ka owó tọ́pa gbogbo ẹ̀ pátá porongodo ọjà sí 800 naira. bíìlì tí nẹ́pà gan mú wa kò tí ì san káwáṣẹ tí ìsọ oúnjẹ tó ọmọ ọjẹ oúnjẹ tí ìyàwó ọjẹ oná ọwọ sọsọrùn eléyìí ò túmọ̀ sí pé kọ́ ọmọ rẹ ti tọwọ́ àwọn èèyàn o àwọn kan ń dá mọ̀ràn ni o pé lẹ́yìn náà wí o tó bá dìgbà tán bẹ̀rẹ̀ sí mú wa á pa pálapàla yìí ètò ẹ̀pẹ́ pálapàla á pàtì wọ́n mú wa wọn ò mú wa pálapàla ń jẹ́ ṣùgbọ́n ìyẹn èèyàn náà yẹ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ lọ́nà tí kálukú fi dẹ́kun bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tí ń tẹ ọkàn tó náà ń ṣe yẹn ń wò láwùjọ wa wàláì tó bá rẹ ní dá lóko yọ pàtì àìwá dọ́ lóko wò túmọ̀ sí pé tó ń ṣe dá ọkàn wọn náà rọrùn ni o bọ́tí táwọn sọ nísìnyí pé káwọn èèyàn ràn ọ lọ àmọ́ wọ́n kọ́kọ́ ran ara rẹ lọ́nà kọ́ pàǹtí ọ̀ tó bá ti kí pure water lásán lèèyàn bá ń tà tọ́lọ́mùbá bá fa àlùbáríkà sí ọ̀dà bí àpéjọ yín nìsín kí yóò fi kọ kó fi ru pure water wá ó sì ti mà ike bóyá 10 naira wọ́n ta pure water àbí 5 naira òun á sọ ike tọ̀ tòun gba 3 for 10 naira pẹ̀lú òkú ọlọ́run bó bá gbé pick up mẹ́wàá wáyé ọ̀tà àtàkàtò lọ́nbì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ ọwọ́ èrè díẹ̀ tó jẹ́ ọlọ́run fa àlùbáríkà sí ní ọba àdìgbò tó bá ti yọ ọlọ́kan àfọ̀n pure water àfọ̀n njó lẹ́gbẹ̀ẹ́ wa bá wa njó à ń retí yín o alhamdulillah ṣe eléyìí túmọ̀ sí pé kàkà ká máa fowó ṣòfò ká máa tán ẹni jẹ kó wọn máa kọrin òfò kan sí alétí ká máa tàdíreke ká máa ná tọrọ kọ́bọ̀ tí ọ̀ka nkankan ẹ̀dí ara àwọn èèyàn lọ lórí dáadáa wọ́n pa ìdàtí eléyìí jábà ọjọ́ bá àwọn anáfíìlì òru Ramadan àti àwọn akẹ́kọ̀ọ́ rákìnìkan àti sọ pé kọ̀tọ́ tí lè má mọ ọmọ kà fáwọn èèyàn pé náfìlà òru kẹta náfìlà òru kẹrin gbogbo eléyà dáadáa lẹ. tọ́ oṣù Shawwal tí í ṣe oṣù kẹwàá nínú kàlẹ́ndà Islam ṣẹ̀ríà àfihàn wá pé ká gba ọjọ́ mẹ́fà nínú rẹ̀ siyaman lẹ́yìn Ramadan ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ládàá rẹ̀ ó dàbí ìgbà tó yẹ kó gbogbo ọdún yẹn kọ́ ló fi ṣe siyam. nínú àwọn àdáadáa lẹ̀ tó wà nínú oṣù Shawwal òun náà ní bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn má sì ka ọjọ́ mẹ́fà yẹn kún ayyamul bayt kèésò ní ayyamul bayt oníjọ́ kẹtàlá ìjọ́ kẹńlá ìjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kọ̀ọ̀kan àti bí wọ́n ṣe máa fi ṣe àjọyọ̀ àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọ́n máa sọ di ayẹyẹ rẹ́gẹ́dẹ́ láwọn ìlú lárúbáwá mi àdádálẹ̀ tọ́ tẹ́lẹ̀ báyìí wa ajá yìí pé eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n máa ṣe tí ó dá nínú oṣù Shawwal tó sì jẹ́ ọ̀ràn yẹn pé ká jìnnà sí lẹ́yìn eléyìí oṣù Dhul-Qa'dah èyí ní oṣù kọkànlá nínú kàlẹ́ndà Islam oṣù yìí generally làwọn alálàájì máa ń lọ sí Mẹ́kà láti lọ ṣiṣẹ́ hajj oṣù yìí làwọn alálàájì máa ń lọ sí Mẹ́kà láti lọ ṣiṣẹ́ hajj abẹ́ lọ ṣiṣẹ́ hajj àdáda lẹ́rọ̀ máa láwùjọ wa nínú ìyẹn ẹgbẹ̀rún tó lọ sí hajj láwùjọ Yorùbá yìí bóyá
láàfin lè réyàn 100 tó lọ láì ṣàdúà alálàájì ọ̀dàbọ̀. kọ́dà àwọn tó máa béèrè pé àwọn ti sanwó àwọn sì ti gba abẹ́rẹ́ tán sáwọn lè ṣàdúà at any time ní ìsìn àdúà kílẹ̀ sí àdúà kílẹ̀ sí tẹ́ lè ṣe at any time àdádálẹ̀ ọ̀fẹ́ lò èkó ṣebí nù sọ láti rẹ ọbẹ̀ lọ́nkọ́ lọ́n sọ ọlọ́kọ́sọ ọbọ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ lọ sóko lásán ọbẹ̀ lọ́nkọ́ sọ ọlọ́kọ́sọ ọbọ̀ ọ̀fẹ́ lọ lọ́rin ọbẹ̀ lọ́nkọ́ lọ́n sọ ọlọ́kọ́sọ ọbọ̀ ọ̀nlọ mẹ́kànnà ọlọ́nkọ́ sọ ọlọ́kọ́sọ ọbọ̀ àbúrò wa ṣẹ̀ṣẹ̀ kòde àbúrò ṣẹ̀ṣẹ̀ pàtẹ pé kíni kí ló sọnù láti gbọ́dọ̀ pàtẹ pàǹsàdó alálàájì ọ̀dàbọ̀ wọ́n tún fẹ́ lójú bàjẹ́ owó tí o sí owó tó yẹ kó fi lẹ́lẹ́ kí ìyàwó àtọmọ fi máa jẹun yóò tún fi ṣe sẹ́ńtẹ́lárìtì. gbogbo eléyìí inú àdádálẹ̀ ló wà. bákan náà inú àdádálẹ̀ òun náà ni àníyàn ọ̀pọ̀lọpọ̀ ìpè látàrí pé hajj gan kò ní tùmọ̀tù pé àwọn lọ bẹ̀ sàrí ànábì wò lọ. àdádálẹ̀ ní irú gbàgbọ́ bá eléyìí tí máa mú kọjá kó tó máa ti dé Madina báyìí ìyànjú kíkálukú ọ̀fọ̀ kan ibi wíńdò ibi tí ìṣẹ̀lẹ̀ Aisha tí wọ́n sin ànábì sí kíní kálukú ọmọ àgbà wọ́n tún máa lé wọn pé bídà àdádálẹ̀ lónìí àwọn ọ̀tá ànábì àfẹ́ sálámà sánábì wọ́n tún ní bídà sálámà tó bá tó àfọ̀ kan wíńdò ó túmọ̀ sí kó ti sálámà ní odò ọ̀sẹ̀ inú àdádálẹ̀ ní lẹ́tà tí wọ́n tún máa lọ kó jíṣẹ́ fún ànábì yọ gba lẹ́tà jọ láti lé tó bá tó adé Madina wọn máa da gbójú wíńdò tó bá ráyè ni o torí wọn ò bí dá o wọn ni kò nídìí o lè má ráyè lè kà bá nàbì sáti sọ gbójú wíńdò ànábì tí wọn mọ̀wé kà lójú ayé ẹ̀ bóòlù sì wá kọ́ nínú sàárè àbọ̀ ní sẹ́kẹ́tìrì kan nínú sàárè tí wọn máa kà fún gbogbo ara dáadáa lẹ́nu kọ́dà ẹlòmíì nínú àwọn alálàájì tí wọ́n bá sọ pé lọ́dún yìí o wọn ò ní jẹ́ kẹ́ dé Madina ó lè lóun ní lọ hajj lọ́dún yìí torí gbàgbọ́ rẹ̀ ni pé bíbẹ̀ sàárẹ̀ ànábì wò gan ni hajj nígbà tó ṣe pé lílọ sí Madina kì í sara hajj ó tiẹ̀ tún gbọ́dọ̀ gbàgbọ́ tó ń bá lọ sí Madina wípé àníyàn tiẹ̀ ní kó lọ Madina kó lè ba aláǹfààní àti ṣe sọ́láàtì nínú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láàgẹ̀ kì í ṣe nǹkan mìíràn ń gbé ọ lọ ọ gbọ́dọ̀ lọ nítorí pọ́n lọ bẹ̀ sàárẹ̀ ànábì wò torí pé la tushaddu rihal illa ila thalathati masajid wọn kì í di ẹrù báwọn arìnrìn àjò lọ ṣẹ̀sìn bì kan yàtọ̀ sí mọ́sálásí mẹ́ta wọn lọ ṣẹ̀sìn bẹ́ẹ̀ kì í ṣe wọn lọ bẹ̀ sàárẹ̀ wò. nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn máa ń ṣe nígbà tí wọn bá fẹ́ lọ sí hajj òun náà ni obìnrin tí ò bá ti ní lọ hajj pẹ̀lú ọkọ rẹ̀ àbọ̀mọ rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àbí bàbá rẹ̀ àbáwọn ẹni tọ́lọ́ ń ṣe léwọ̀ fún pé kí wọ́n fẹ́ wọ́n wá láwọn so igi láàrin wọn àtọkùnrin ọlọ́kùnrin pé ọkọ̀ visa pé ọkọ̀ visa rẹ̀ nù tọ́ba tí wàá délé wọ́n ní kó tú igi nǹka temporary igi ó sì lọ́kọ̀ tiẹ̀ ńlẹ́ o wọ́n wá láwọn so igi fún temporarily pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin wọ́n máa jọ so wọléwọ̀de pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ní Maka lọ ẹ̀rọ ń pè bàbá kúdí tani bàbá kúdí yẹn aláràfà òun ọkọ̀ visa a'udhu billahi minash shaitani rajim eré tó bí kọjá pé zina ṣẹlẹ̀ kọ́dà lómi padà dé láti hajj ọkọ̀ visa lọ́ba lọ ọkọ̀ gidi tì a'udhu billahi tó o bá ti lẹ́ni tí ó jẹ́ maharamu rẹ̀ jókòó lé hajj ń gbé sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àwọn tó sì mójútó ṣe hajj àwọn lọ́yẹ̀ kó wà very strict kó wọ́n fà yìí lẹ̀ fúnra wọn ẹbẹ sì làwọn lọ sí kí ló dé tẹ wàá tara ẹsìn tẹ́jì káwọn ọmọ sẹ́lọ̀ tóbìnrin ọba ti lọ́kọ rẹ̀ ti ń bá lọ kọ lọ́mọ ti ń bá lọ kò ní bàbá rẹ̀ ti ń bá lọ kò lẹ́gbọ̀n àbábúrò ti ń bá lọ kò lẹ́nìkan ti ń bá lọ bíi bàbá ìyá bàbá ọkọ rẹ̀ àwọn tó lọ ń ṣẹlẹ̀ wọ̀ fún pé kí wọ́n fẹ́ kójú kò kálí kọ̀sẹ́ lọ nígbà tí ọba lọ hajj tó ọba sunkún omi pọ̀ lójú omi tẹ́lẹ̀ náà hajj sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àfi tó ọba ní mahram ọjọ́ bó ṣe jẹ́ tọ́ wáyé o nínú àdádálẹ̀ onílé lọ́tọ́pọ̀lọpọ̀ máa ń lọ sí sáré Uthman ibn Fodio
wọ́n tó lọ hajj wọ́n lọ sí Obari sàárè Uthman ibn Fodio ní Sokoto kótó di kí wọ́n lọ hajj torí gbàgbọ́ ni kí wọ́n bá lọ sí hajj láì jẹ́ pé àwọn abẹ sàárè Uthman ibn Fodio wò hajj àwọn ò pé ẹgbọ́ shirkiyat tòtòrí eléyìí má bá wọn dásakasa rubbish nonsense kí ló ń wá lọ di sàárè tani pé kíni so bákan náà àwọn ẹlòmíràn ńlẹ Yorùbá ń bí tẹ́kí tí máa ń lọ sí hajj ó lè lọ sí sàárè àfa kan kó àfa bulala bí títí sẹ́rẹ́ dáadáa ń bẹ̀ ojú ẹgbà bá rọ̀ wọ́n rọ̀jò ẹgbà sí lórí ibo ló náà lọ ibi tí bulala wà ẹlòmíẹ̀wẹ̀ ó lè lọ sí sàárè àfa kan wípé mọ̀ọ́lá àwọn ni mọ̀ọ́lá àwọn ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀bì kan láì jẹ́ kó àwọn lọ dágbére fún mọ̀ọ́lá àwọn ẹgbọ́ sọkúsọ ẹlòmíì kọ́kọ́ ṣe físà tiẹ̀ ọlọ sí wọ́n ti Qawlaq al-Madina Mẹ́kà la hawla wala quwwata illa billah olùfẹ́ lọ dágbére fún Ibrahim Niass ẹgbọ́n nǹkan mẹ́wàá táwọn Ibrahim Niass tó ń lọ dágbére fún bàbá rẹ̀ àti ìyá ẹ̀ kọ́ ń lọ Mẹ́kà yọ wá lọ sí di sàárì rẹ̀ yọ kọ́ sí tọ̀wá fún bẹ́ẹ̀ ó fi gbára gbóná gẹ́gẹ́ bí ṣe àwọn ọ̀sẹ́ bọ́ kó tó wá lọ sí Mẹ́kà. ọ̀dọ̀ wọn yìí o ẹni tẹ́ ń ṣe travelling agency tẹ́ ń kọ́ síbẹ̀ pé Qawlaq Medina Mẹ́kà a'udhu billah kí ni wọ́n lọ sí Qawlaq ajẹ́ pé ilẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ láti sẹ́lọ̀ Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má ràn ara yín lọ lórí àti sẹ́lọ̀ ẹ má ràn ara yín lọ lórí àti takùtọ̀ lọ. oṣù Dhul-Hijjah jamaa ọ̀nà lóṣù kejìlá ìgbà yìí gan alájì máa ń bọ́ sí ìgbà yìí gan sí ni kàlẹ́ndà ìsìláàmù máa ń tán àti sàlàyé pé kásádùá pọ́dún tán kọ́ kí ni ìdájọ́ ẹ̀ bid'ah àdádálẹ̀ ni. al-Imam al-Fatani nínú tírà rẹ̀ Tadhkiratul Mawdu'at ó ń sọ nípa àdìsí tí ó sọ pé man sama akhira yawmin min Dhul-Hijjah وأول يوم من المحرم فقد ختم السنة الماضية وافتتح السنة المستقبلة بصوم فقد جعل الله له كفارة 50 سنة كان تبعث الصيام تيوجوتو كان يوسو ذي الحجة وتسى الصيام وجاء قواني يوسو المحرم أجاكي وتكبي أدون بلو صيام وتنبيري أدون تتون بلو صيام ajẹ́ pé Ọlọ́run ọba pèsè rẹ̀ fún òdiwọ̀n 50 ọdún àdìsí irọ́ lásán ni o bàbá yìí sọ pé fihi kadhaban àwọn òkúrọ̀ ńlá méjì wà mẹ́ òkúrọ̀ ńlá kan gan ti tó abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọ́n tún wá pé méjì kò sẹ́rìí ń bẹ̀ rárá nínú ẹgbàá kan kúmá bàbá yìí tún ní àdìsí kan tó tún wá tó ní fi awwali laylatin من ذي الحجة ولد إبراهيم فمن صام ذلك اليوم كان كفارة 60 سنة وأنني أقول لكم نينوس ذي الحجة إن وبيع النبي إبراهيم عليه السلام وأني أن تبقى أجاي توصل صيام يوجيك بسرفون يودي وقت أدون وأني محمد ابن سهل أو أنه أن تبقى يضع ومن